أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور صدق الله مولانا العظيم ربنا فرحم سليها أما بردوان ربي واجعلني قبرة روضة من رياض الأرض ربي فاغفر اللهم آمين أما بمنصر آمين سدري دو أجيا سليا أما بولوري آمين إنما الدنيا بلاء لم يكن فيها سقوط إنما الدنيا محل لقيام وقنوت bẹ́ẹ̀ bá máa ń tọ́jú òkun kan ní sàréè abẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá máa ń tọ́jú òkun kan ní sàréè abẹ̀rù Ọlọ́run ṣé ti funfun ní ooru bẹ̀ níbẹ̀ ìròyìn sàréè ò ṣe wí tán àmọ́ ká sọ díẹ̀ fẹ́ni tí ọkọ̀ tí ó gbà pọ́run nílé ayé yìí bọ̀ wá tán ká mọ̀ pé ayé yìí dàbí òrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ Ọlọ́run dákun bá wa kájà Sùlẹ́yà sàlékún àánú fáwọn pé ẹ̀sà mìíràn yẹ́sì àdúnà tàyà ò tàṣàkàrà. يسألونك يوم تذكر حين يومئذ يسألونك يوم تذكر ọmọ Ádámù ó sì fura ọmọ Ádámù ó sì fura pàṣọ ayé tọwọ yẹn kò ní pẹ̀lú sáà ipò ayé tó dì mú ọ padà filẹ̀ síbẹ̀ nìkan ló dìde tí wọ́n fi dòkó bẹ̀ ó lè pẹ́ ó lè yá ọ padà kúrò ọmọ Ádámù ó sì fura gbọmọtò tó bá wù ẹ́ ó kó sí gun iye ọkọ̀ tó bá wù ẹ́ ó pàṣàrà ìbágbé ìpè ìwọ̀n nǹkan tí wọ́n bá gbé ọ̀kẹ́ lọ́lọ́lọ́ tó tóbi sáré látàṣàbù ayé náà bá nílẹ̀ yìí náà ọmọ Ádámù ó sì fura àìsí ni wá àwa ẹ̀dá àtó wáyé àìsí náà látún padà jẹ́ bọ́jọ́ bá pé bẹ́ẹ̀mi rẹ̀ bá ń bẹ lára rẹ̀ ọ̀sàyé jẹ́jẹ́ o kọ́ rántí ọjọ́ kan tó sùn tó sì ní. sáré sáré sáàní ilé ìgbẹ̀yìn wá inú sáré ibẹ̀ náà láti kọ́kọ́ gbẹ̀san ìwà wa sáré ilé ìkẹyìn fẹ́ni wá ìyá ń bẹ ní ìfẹ́ fáwọn tí ń pa ayé lẹ́kún Allahu yẹri àmúhà
Allahu yukrimuha Allahu yab'athuha fi ahsani suwari alimari yabuni amama wa inal mauta yaribu lakinnama kayyisun yamtadu liradi aseminiya kalakinakum wa fiya nu'idukum wa minha sanukhrijukum khatiman bila nasabi isi anti bi dunya tarido bima qaddara Rahmanu ya amabe olórí abidatan mama tabi Ramadan taliko uyuna rabbi kodi kunti asulia amabe lisafiro anti amabe amunotumani atani tabi kobi wáyé àti fílàdì yá màmí. Sàlámù gbogbo ìjòkó nílùú múná sàrà tábẹ́ ní ìjòkó. Àtẹ̀yìn tọ̀lọ́run fún lóye ayé ìrọ̀ ayé asán ayé tá a wà yìí àgbákò ní. Torí bẹ́yà rí dùnnú nídàjí títú rẹ̀ tó kéde ìjó. Nígbà tí ó fi tuntun dìrọ̀lẹ́ ìdùnnú ti tuntun dìrònú la fi ní wáyéwáyé káwa bàbá àṣebíṣe kàrántì ikú torí kò yóò wù tẹ́ dàdí mú bíbú bá ti gbé lójú lọ kò kú má ọjọ́ ní èpè gbogbo ọ̀yẹ̀kú ọ̀padà kú àṣetàn láàdì bàbá lọ́tàn ìyá olórí ire náà ti tànù lọ́jọ́ Jímọ̀ tí wọ́n lọlé àmọ́ pé tí mọ̀ ọlọ́jọ́ ti dé ajásùlẹ̀ àwa ń dáhùn pé yáyá rábì soso tán nìyẹn ìgbà wo lọ́jọ́ tún lè wá tí mo tún lè pàdé ọmọ mi. Àjìgà ní ìwọ ọmọ mi àjìgà ní ìwọ ọmọ mi olórí ire òdìdí kan àjà Afusa tú ọmọ mi Afusa òdìgbà kan àjìbàtà yìí ọmọ mi gbogbo yín ẹ ojú tẹ̀yìn Kudiratu ṣe ti pàdé lálìjánà nílé ike. Kudiratu ọmọ rẹ̀ àlìjánà nílé wọn. Àjàmẹ́bí ọmọ mi olóríire ó di gbàgbọ́. Sùlẹ̀ àtọ̀ ọmọ mi gbogbo yín ẹ̀kọ́ ojú tẹ̀yìn. Àjìbàbá yìí ọmọ mi nínú ọmọ màmá tó rere. Àjìtá àjùdí ni ọmọ ṣe gbogbo yín ẹ̀kọ́ ojú tẹ̀yìn. Àjìgàfà ọmọ àjìkọ́ sí mú ó di gbàgbọ́. Àjìwà yìí di ọmọ mi àjàfi ṣìkẹ́ tẹ̀yìn sí. Lukumanu ọmọ mi Àjìmíkà ìlà ó di gbàgbọ́. Gbogbo ntí a máa gbé oríṣi tán wẹ́wẹ́ máa kọ́ bẹ́ẹ̀ sí. Ẹ máa mú wá sẹ́yìn lé màmá. Gbogbo ẹ̀yìn àbúrò màmá. Àjìkí dàdó gbogbo ìlàjì o. Àjàbí bá tó ẹ̀kú lédè wọn. Àjà ẹ̀kú gbogbo ìlàjì ẹ máa mú ìlédà màmá. Ọba tó ní kẹ́kọ̀ọ́ kẹwọn. Fìrìdá ó sì ní ilé wọn. Bọ́mọ bá sẹ̀wọ̀n òtìyá wọn ní ẹ̀wọ̀ òtìyá wọn àmọ́ pé ta ni wọ́n wò bẹ́ẹ̀ bá sẹ̀wọ̀n o. Sùlẹ̀ àmàmà yìí ti lọ àmọ́ pé bàbá ń gbọ̀n mi Àjìgà ní nídàrú rẹ̀ olórí ire wọn ń dàrú rẹ̀ tẹ̀bí tara ṣe dàrú lẹ́lẹ́ ọba tó lè kẹ́ kọ́kẹ́ wọn.
Fírídàùsì nílé àmọ́ pé yá rọ́bì yá rọ́bànà àlìjánnà nílé wọn òtítọ́ màmá dàgbà ọgọ́rùn-ún ọdún rẹ̀ kọjá síbẹ̀síbẹ̀ ìwà màmá bí ẹni tó lọ tó bọ̀ ní ọlọ́run dákun àwa bẹ̀ má ṣe wà lẹ́ni àrí kò ṣe gbogbo bí ọ̀rọ̀ wa kù sí ọlọ́run dákun tètè bá wà tún bẹ̀ ṣe ò dákun ọ̀rọ̀ rí ká mú wá sí báwa tàbí ayé ká ronú pohùn tó wà lálẹ́ dẹ́ òkú ní ọ̀gbẹ̀yìn wa torí lálá tó lòdì ọwọ́ wa kí ni kàràmù kí ni fàárí gbogbo tí ń kún ẹ̀fẹ̀ tán ìwọ tí ń kún náà padà lọ ìjókòó sára fẹ́nìkan tàbí parí ọkọ̀ fún tẹni tí ń bọ̀ wá òye nìkan bẹ̀rẹ̀ dandan yóò sì tún kẹ́nìkan. وحزني في اشتياق محمد تالله لو عاش الفتى من داره ألفا من الأعوام مالك أمره متليلا فيه بكل هنية ومبلغا كل المنى من دهري لا يعرف الآلام فيه مرة كلا ولا جرت الهموم بفكري ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره أيها الفاخر جهلا بالنسب إنما الناس لأم ولأب هل تراه خلقوا من طينة هل تراه خلقوا من فضة أم حديد أم نحاس أم ذهب بل تراه خلقوا من طينة بل سوى لحم وعظم وعصب gbogbo wa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tí gbogbo wa jọ ní sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n mọ iye Ànábì ò tí ì débi. sallallahu alayhi wa sallam. ẹ jọ kíyàn tá a wà níbí. tá a jọ ń bẹ níbí. yabuna duniya mahalan mahalan. yabuna duniya mahalan mahalan. tafuna duniya qarina qarina. yabuna duniya. yabuna duniya mahalan mahalan. tafuna duniya qarina qarina. ló ń ka ayé wa tá a wà níbí. yabuna duniya mahalan mahalan. wọ́n tó gbà pé Ọlọ́run jù ẹ lọ láàrin wa ń bí. torí ipò tọ́lọ́run fẹ́ lómìn ó débẹ̀ tẹ́ kò rí Ọlọ́run tó fún mọ́. ká ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin.
وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم آمين آمين يا ابن الدنيا مالا مالا ẹjọ́ adúpẹ́ fọ́lọ́run alhamdulillah ọba tí ò látúbọ̀tán yóò tiẹ̀ dáa kù látúbọ̀tán ẹni tó bá débi lónìí tí ò bá ronú ọjọ́ tí ó sùn kò wáyé wá sóríire ni. nítorí ìyá kan ní fi ń gírèdì ọ̀nà bọ̀ bí ta ti yá torí ìyá kan ṣoṣo àyà báyìí àtúnwáyà àwọn adídá dùgún bẹ̀yẹ àtúnwáyà wọlé àtúnwá ń lọ àìdébi á lọ ní torí ìyá kan làwọn ọmọ kan fi palẹ̀ ọ̀nà mọ́tò báyìí ìwọ ìyá tó wà ń bí tó bá ti ronú lónìí ọ̀lẹ́ lẹ́yìn ó yẹ kó ronú pé sẹ́wọ̀n nìyá yìí sí tẹ́yìn rẹ̀ fi dá ṣé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe toró bí ò lè pọ̀ tó báyìí kó má sálágbá kó láàrin wọn yìí kọ́ sójú irú ìyá tẹ́ ẹ jẹ́ kẹ́ tó kú ní láàárọ̀ ẹ̀ ó ti yí ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ bá kú sẹ́yìn tí ní ó dùn báyìí ẹjọ́ ẹ̀yin ìyá tẹ́ pako dínà ayé ọmọ ọlọ́mọ ǹjẹ́ ń rẹ̀ yìnyín ṣe báyìí kéèyàn sì wá rú bí kò mọ̀ ronú pé bóun bá tiẹ̀ ti kú tán mọ́ ti bàjẹ́ àbọ̀rọ̀ débẹ̀. يا ابن الدنيا مالا مالا ń tọ́jú ìlú yìí ò rírí láwọn èèyàn yéèyàn àsára àyá kan ní irú wa náà ti wọ̀lú yìí. يا ابن الدنيا مالا مالا tí mo fẹ́ lẹ̀ tí fún mi àìwó ti pọ̀ jù. يا ابن الدنيا مالا مالا tó ti ṣe pé àwa a ní bẹ̀rẹ̀ a sì látúbọ̀tán àtúbọ̀tán jù wá lọ. kí ló ní tí gbogbo ẹni tí ó sẹ̀yìn ò ti gba wájú ìyá yìí ọlọ́run fi kó kọrin ó hàn ní wọ́n gírídì ọ̀nà lúwa ǹjẹ́ ń tẹ́ sọ̀kò yà sùn léra gbogbo èèyàn ńláńlá wá wọ̀ lù òní ti dọjọ́ ọ̀tọ̀. tí pílẹ̀nì bá fò kọ́ ló jà jù ńjọ́ tí ò bá bà ló jà kálukú tẹ̀ bá ń ṣe ayé kó jà ńjọ́ tẹ̀ bá parí ẹ ló jà ńjọ́ tẹ̀ bá síwọ́ sẹ́. يا ابن الدنيا مالا مالا bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ pa ewé mílíọ̀nù kì í sẹ́yìn yá àgbàlagbà tẹ̀ jókòó yìí ẹ máa fò ní tọrọ bọ́lọ̀ ń jẹ́ lẹ́yìn tọ́lẹ̀ tí ò lójú ò ní lẹ́yìn èyí ni kẹ́sì fẹ́ torí ẹ̀ tí látùbọ̀ tẹ́ nìkan bó ṣe rí mo tó yàn bá rí ni wú ni tíro yìí bá wù yín ìwà mẹ́ta lẹ́ lọ pàtì láwọn ìyá tó wà níbí àkọ́kọ́ ni sùkùtù lè kọ̀dọ̀ ẹ má bínú àkọọ́lẹ̀ mọ́ ẹ̀fọ́ ọmọ ọlọ́mọ lẹ̀ kó yàn kí wọ́n fò kí tí náà lè bá a dá. ẹ̀ẹ̀kejì kọ́síwátò kọ́líbì bẹ́ẹ̀ yẹn bá tẹ̀ sẹ́yìn tí wọ́n bá ní ẹ dákun tètè máa dákun bẹ́ẹ̀ bá dákun orí ọmọ yín lẹ́kọ̀ọ́ padà sí. mò ń fò ní san gbèsè ìyàwó tí ń ráyè wá báyìí ṣe. تفنى الدنيا قرنا قرنا تفنى الدنيا قرنا قرنا. àìnú ìdásí gàlẹ́ mi lọ́rùn òun náà ti kú ọ̀nàfà nísìn. يا ابن الدنيا مالا مالا. bàbá wa olóyèrè àbóríire ẹ jókòó bàbá. يا ابن الدنيا
مهلا مهلا ẹ̀yin abiyamọ ẹ̀sìn dá mi lò ẹ̀ dá mọ́ ẹ̀ béèrè kẹta ẹ̀ má dùnràn jù àgbàlagbà tó bá ti dùnràn kò ní láti bọ̀ tán gbogbo ọmọ tí ó sẹ́yìn ní ó fẹ́ pé bá ti ẹjẹ́ tán ìwọ lórí ibú ìkújọ́ tó nù bá sì kú akúṣe tí a là. ṣé mo lè ṣe wáàsí fún yín. يا بني الدنيا مهلا مهلا gbogbo ẹni tó bá gbà pé àtúbọ̀tán ń bẹ kó ní Allahu Akbar. الله أكبر ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. تفنى الدنيا abẹ́ ẹ̀rọ kú tó ju àlàyé lọ. ọ̀nà títí ń sunkún látijọ́ yìí àsórí òkú ni wọ́n ti rìnrìn. الله torí mo ṣí òkè bá ń kọ́ lórí bá ń kọ́ bẹ́ẹ̀ yóò tiẹ̀ gbọ́kọ̀ débi ara ọkọ̀ rẹ̀ ó ní accident díẹ̀ fún gbogbo tí ó mọ̀ ọ́ lójú ọ̀nà àsọkù kan ní òkìlì ọ̀nà àsọkù àmọ́ tẹ́ràn ìyá Sùlẹ́ká sì tán ọ̀ràn alájà Sùlẹ́ká àwọn atán ọ̀ràn láti títì lọ nẹ́tí wọ́n ń gírèdì ẹ̀ bọ̀ gírèdì ẹ̀ bọ̀ gírèdì ẹ̀ bọ̀ àṣebéyàn bá kú àsọ́nà yóò sunkún pẹ́. يا بني الدنيا مهلا مهلا àṣẹ̀ṣẹ̀ sí gómìnà lórí labour matters àṣẹ wọn débi wọ́n ti wá rí i pé wọ́n tún mú ẹni tó tún sọ fún ìjọba nísìnyí. àṣẹ látara pé èèyàn kú àṣẹ àtúnrí rìpọ́ọ̀tù kọ nísìnyí àtúnjèrè ìjọba lónìí torí gómìnà ló jókòó yìí. Excellence dani sọ̀rọ̀. يا بني الدنيا مهلا مهلا bàbá olóyè wa ẹ dákọ̀ ìwọ lẹ́ẹ̀kẹ́ Elégùṣì àbí Elégùṣì ẹjọ́ ẹ dákọ̀ ẹ̀yin àgbàlagbà tẹ ẹ dá yé kú à kí lè máa ti ń ṣẹlẹ̀ lónìí ẹ máa bí ẹni Ọlọ́run ẹ̀san ní ṣẹlẹ̀ kápẹ́ ní ìyá ìbáyé jẹ́ ni ayé ò ní rojú ráyè báyìí. يا بني الدنيا مهلا مهلا sọlá àwọn èèyàn Nabi Muhammad ẹ yòǹbó ló sì dùn mí sallallahu alayhi wa sallam ó kàmìlà bẹ́ẹ̀ ti yòǹbó ànábì sallallahu alayhi wa sallam ẹni bá yòǹbó rẹ̀ ò ní parẹ́. يا بني الدنيا مهلا مهلا mo kí gbogbo àwọn ọba tó wà láwùjọ àti baálé àti gbogbo wọn bàbá ìmáàmù wa mọ́gàjí mo kí bàbá ìmáàmù wa ní mọ̀násàrà bí ìmáàmù wa ní ìjọmọ̀rọ̀ yóò ṣiṣẹ́ ẹ sábà gbọ́ wá sí mo kí gbogbo Kwara South gbogbo àfáà tó wà ń bẹ̀ tẹ̀ kí n máa jẹ́ president yín gbogbo Kwara South yẹn. أفنى الدنيا قرنا قرنا tí bí n túmọ̀ sí pé ààyè mi náà mo tún wà yìí. tó gbọ́dọ̀ rí. تفنى الدنيا قرنا قرنا ọ̀yẹ̀dẹ̀ ni mo wà yìí. mo káwọn àfáà wa ńláńlá ìmáàmù ọba olóró ni ìlú tá a ti yà ń bẹ kílò kọ̀ọ̀lù náà Àdìgún ìmáàmù ọbẹ̀. الله àwọn fáwọn láti lọrin mo kí ni wá sí. يا بني الدنيا مهلا مهلا látọ̀ kẹ́hìndé bíi mọ́tò tá a kó wa rẹ́ǹtì ẹ̀ àwa la ní. ó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá sí àkọ́kọ́ àtàwà ń bí báyé ṣe lójú òdi ayé ń bẹ ẹjọ́ ẹ̀yin tọ́lọ̀ ń bá dá lóhùn tó ní ká yé ó dá ẹ lọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
ẹ má ṣe jẹun yòókù lọ àkọọ́lẹ̀ ló gbè yín. gbogbo ata tomato jọ ń bí iṣẹ́ tá a ṣe tá a fi tomato jọ bàbá wa ti ṣe tí wọn ò ralẹ̀ ẹjọ́. èyí tí àkọọ́lẹ̀ bá gbé ẹ tẹ̀lé jẹ́jẹ́ tẹ̀lé jẹ́jẹ́ kálukú tẹ̀lé jẹ́jẹ́ à ń ṣe bí ẹni pa àmọ́ ṣe jẹgbẹ́ wa lọ a sì máa ń ṣe ọlọ́run ló kí a kú sẹ́. yabuna duniya mala mala. ẹ dẹ́kun ẹ tọ́jú ọmọ tó ń kí yẹn mo ti ṣe wàhálà jù nínú àwẹ̀ mo fọlọ́run bẹ̀yìn ẹ má jẹ́ regret kí mo wá bí gbé ọmọ rẹ tọ́ ọba gbé mi kú olójú agbo fún ọ kò tiẹ̀ ní ìdílé kó sá lọ fún ni tó fẹ́ jẹ lẹ́yìn bẹ̀yẹn ó ní tọmọ kọ̀ọ̀kan fẹ́ ẹ lọ fún wọn ọmọ kan bẹ láàrin tí mo náwó sí láàrin kí ló dé tá a dìde kóbìnrin yẹn dìde ọmọ yẹn rẹ tí mo kó sílẹ̀ ni nàró kí ló mí mo sì náà nàró ọ̀nà látàárọ̀ mẹ́ta rẹ ní fún mi lóúnjẹ lẹ́ẹ̀kan náà ẹlẹ́ẹ̀kẹrin kalẹ̀kùn lọ́wọ́ bó lọ wí jèrè. yabuna duniya mala mala. mẹ́ta rẹ tí ń sọ̀rọ̀ ń jọ náà fún mi lóúnjẹ lẹ́ẹ̀kan náà tí n bá sọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ wojú mi lẹ́ẹ̀mejì wọ́n sì gbé ọgbọ́n rẹ ọgbẹ́ ìkẹrin sì ń kalẹ̀kùn lọ́wọ́ kí ló dé àti yóò bá níbi òsín ní àyè ni. dàfúnà dúníyà kọ́rínà kọ́rínà. wọ́n tí mo kọ́ ni kí mo bí sọ̀rọ̀ kó má gbọ́ ń wà rántí iyeru ẹ tí mo kó kalẹ̀ tí n fún lóúnjẹ tí n bọ́ lásìkò yọkọ̀ dì. yabuna duniya mala mala. ẹni bá yọ̀ ń bá anabi òní sọ́fò. dàfúnà duniya kọ́rínà kọ́rínà. àṣùwà ni ọ̀nà ro àwọn ajẹ́gbẹ́ ẹ̀kọ́ ẹni. àti yọ̀ ń bá anabi òsín ní àyè ni. dàfúnà duniya kọ́rínà kọ́rínà. rárá kì í sọ ọmọ tí ní pariwo àwọn eléyìí wọn kọpírẹ́tì mọ́bìnrin olóyàwó rẹ̀ kó lójú agbo ọmọ kọ̀ọ̀kan ó ru imú ọmọ mi oru ò gbọ́dọ̀ ọmọ mi ò gbọ́dọ̀ gba ewo bẹ́ẹ̀ sì ni àgbọ́dọ̀ má tọ́jú wọn torí ọjọ́ alẹ́ táfẹ́ béèrè àánú lọ́dọ̀ wọn kì í dìbò bí aga. yabuna duniya kábẹ́rẹ́ wá sí. mala mala. gbogbo ẹni tọ́lọ̀ bá ní ká yé ó yẹ méjì kí ni ò hàn mọ́ tẹ́ ẹ wà níbi tọ́lọ̀ ní ká yé ó yẹ ẹlẹ́gbẹ́ fún lọ fún yẹ oya gòní ìdí ẹgbẹ́ lọ fúnra yín. yabuna duniya mala mala. iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ọ̀rọ̀ kò jẹ́ mọ ìyàtọ̀rọ̀ mọ fi ń jẹ́ yẹn. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ dáàyè kò gbọdọ̀ sara mọ́ yóò mọ̀ ọ̀rù ni ọ̀rọ̀ máa gbẹ̀yìn yẹn. yabuna duniya mala mala. kì í sàyìn jẹ́ ló jẹ́ nkù kékeré báyìí ń tọrọ fojú mi rí ni èmi náà ń jẹ tá a rówó rà. dàfúnà duniya kọ́rínà kọ́rínà. àwọn àdójú àgbẹ̀ máa ṣàwẹ̀ wá ọ̀rọ̀ tí adájọ́ sọ tó da ewu orí tẹ̀ gbọ́dọ̀ gbin níwájú rẹ̀ ẹ máa ṣe bókibóki níwájú Ọlọ́run sọmọ lè sunkún kóòtù ni sẹ́wọ̀tì ẹ̀jẹ̀ gbé wọlé ni èèyàn sì ní ń dájọ́ lọ́tà ń bẹ̀rù Ọlọ́run ní ń dájọ́ lọ́ ní ìsìn. dàfúnà duniya kọ́rínà kọ́rínà. olólùfẹ́ ànábì ti lọ lẹ́ni ó ní ayé tẹ́ rí ẹja sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn márùn ni ẹ̀ ń da ayé rú kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ó ní nǹkan márùn wọ́n ní tí wọ́n dàn lọ́dọ̀ lọ alimọ́ọ̀lù àwọn tó lówó wọn ò sáyé jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣe gírèdì ọ̀nà yìí bàbá olóríire ó ti di ọdọọdún ẹ̀ gbọ́dọ̀ má gírèdì ẹ̀ ọdọọdún ẹ̀ má gírèdì ẹ̀ ìyá mi wá kú mo ti sòkú wálé mọ́ ẹ má sọ àpò ìyàkọ́ dákẹ́ ẹnu ẹ kò sójú tèmi èmi sọ tọ́lọ̀ rán mi nìyẹn. yabuna duniya mala mala.
mẹ́sẹ̀jì tọ́lọ̀ rán mi mo fún yín ẹ jẹ́ kí ìlú yín ó jèrè yín torí òní kọ́ torí ọ̀la ẹ sì máa kó náà wálé ẹ má jẹ́ oṣù kú nìkan lẹ kó wálé ẹ kó yàwó náà wálé kádùúgbò yìí ó lọ kódà kẹ́yìn ó sun abẹ́ igi mẹ́júmọ́ ìlú yín jèrè yín nù. gbogbo ẹ̀dá tí ìlú rẹ̀ bá ń pè ń bẹ ejò rẹ̀ kọjá lórí àpáta ni yóò sẹ̀sẹ̀ ẹ̀kọ́ tó kú. bí iléyà bá dé iléyà ẹ kó jàmá ẹ wálé ẹ kó jàmá ẹ tẹ̀gbẹ́ lọ dìbà kókó ó wálé ọdún nù torí ìlú yín ń sunkún rú yín àfikẹ́ rẹ̀ lẹ́kùn. bẹ́ẹ̀ bá pa àgbò tán nílé yín ẹ pa màálù ẹ pín fún ará àdúgbò gbogbo ẹni tó bímọ náà kí ó jèrè ọmọ ọlọ́run ló mọ iye tí ó jẹ́ ọmọ ọlọ́mọ tí wọ́n kú wọ́n bí ni wọ́n lè jèrè ẹ̀ ẹ̀yin ẹ sọ́ra yín dọ́mọ tíá wá sí yín nù. yabuna duniya mahala mahala. wá sí yín nù. ẹ gba donation kan lẹ́ẹ̀kan donation kí ni owó fi dá òní sẹ́yìn ní mọ́sálásí lẹ̀ bó o ló ṣe rí wọ́n ti tẹ́ ẹ̀ wọ́n ti kún kí ni wọ́n ti ṣe ń bẹ̀ ìmáàmù kí wọ́n ṣe ń nu mọ́sálásí yín ìmáàmù ní tí mo bí ní ẹ sọ kí ni wọ́n ti ṣe kí ló kù wọ́n fẹ́ gbọ́n sí ọ̀pọ̀lọpọ̀ kí ni wọ́n ti ṣe ẹjọkulẹ ntí wọn fi pèrún tí gbogbo ló fi máa gbọ́ ẹ lọ ra kò jù bá ń lọ. yabuna duniya mahala mahala. ìjọ ọ̀rọ̀ la máa sọ tẹ̀bá béèrè ń tẹ́ ẹ nílò oníjọ́ òní yẹn lọ́tọ̀ kú téèyàn tún bọ́ nù olú báyìí. èyàn ń sẹ́nu kú jọ tí kòkó rẹ̀ bá so kántọ́ olùmọ̀ sọmọlẹ̀ mi. tafuna duniya kọrina kọrina. èló ni spíkà náà ẹ lọ náà pátápátá 150,000 jẹnẹrétọ̀ kékeré náà ẹ sọmọlẹ́gbẹ̀ẹ́ 40 sọ́lá kẹnàró nínú 200,000 lọ́lẹ̀ fún tábìlà spíkà àti jẹnẹrétọ̀ wọ́n fún wa ní 50,000. Allahu Akbar. ẹni Allahu Akbar ni ọmọ bàbá dà Ahmed dà àti ramu gẹ́gùn sèyí kan náà gbogbo ntọ́ bá wọ́ tó bá já sówó lónìí ìfaragbó ni ẹ̀rín wọn ni ọ tí ì máa lùgbà tiẹ̀ tí bàbá yín lẹ̀ ń lọ ẹ̀nà ro ó kú 150 lẹ̀ ìlú lẹ̀ gbé ń bẹ̀ 100,000 naira. Allahu Akbar. ó kú 50 afẹ́ra speaker generator lẹ́ẹ̀kan náà kó kú mbẹ́ lónìí mo sì ní kílókù ẹ̀ dákẹ́ kíló dé fẹ́ dákẹ́ ẹ béèrè n ò gbọ́dọ̀ má ṣe ta bá wí. yabuna duniya mahala mahala. 50 tó kù tá n lè tẹ́ rí sí kó náà ro tó sọtẹ́ ẹsẹ̀ sí gómìnà wa lórí labour matter wọ́n ní 50 yókù ẹ̀ parí ẹ̀ 200,000 ti pé àti speaker àti engine àti generator ọlọ́run ti rà á lónìí. kábẹ̀rẹ̀ wá sí. duniya mahala mahala tafuna duniya kọrina kọrina. ẹni bá yóò bá anabi òní sọfọ. inna duniya kọrina latina wasta hawatina wasta guwatina. lórí iye wà lájà sùdíkà láti ra speaker lára generator ó tánu kódà ẹ̀ tó bá yá wọ́n tún bá yẹn rán kan èyí tẹ́ tó máa kúrọ̀ yìí di wọ́n tún kó wa. yabuna duniya bílù ibà dàgbà lára ibi tọ́lọ̀ ń fi ìjọba mi sí ló dàgbà. mahala mahala. bẹ́ẹ̀ ni. zimayati wazina wazina. ọmọ mi má dàmí láàmú. zimayati wazina wazina. bàbá jayé ó ní ẹjẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ní owó a máa mú yàn bá ayé jẹ́
owó a máa mú yàn jọ hun ẹni lọ́nà wo bọ̀dá rẹ̀ wà máa kúnlẹ̀ fún ọ aláàjì sẹ́ gbàgbé mi bí ìbá ń sowó ọkọ̀ ìyá rẹ̀ nù tí a bá ń kúnlẹ̀ fún ọmọ rí pọ̀ jù ọ́ lọ kádàrá ló gbé ọ kódà bẹ́ẹ̀ yẹn bá lówó tó bá ṣe ń tí ò rẹ̀ nílé bá wíwọ́ torí kò ní fún ilé ẹran ọdún ẹ máa ní ẹ máa sọ̀rọ̀ kó lè bá a sórí bú ọjọ́ alẹ́ àjàsí tí ó kàn kódà bẹ́ẹ̀ bá lówó tán ìyá rẹ̀ tó máa kúnlẹ̀ tó máa gbà nǹkan bàbá mi sọ gbàgbé sọ yẹ kí ìyàwó lè kúnlẹ̀ fún wa láàrin ló fẹ́ júmọ̀ ìyá wa làfi ké mọ́ ló fi dákẹ́ mọ́mí ẹ dákẹ́ nu yóò àni mo ti dákẹ́ ọkọ mi sọ̀ọ́sá gbàgbé ilé yá ń bọ̀ ìyá tó bí a ìyá tó yẹ kó fọ́ àní etí ká máa yíra mọ́lẹ̀ láàrin ó sọ àdọ́ ọlọ́run fún bí wa. olùkọ́ ẹni wá sọ̀rọ̀. yabuna duniya. ẹlẹ́ẹ̀kejì ẹni máa ń sùn ẹ dákun tíyẹn bá dé ipò ó dọ̀mọ ayé nu ẹ̀ka obìnrin léèsì tó wà níwájú yìí tíyẹn bá ti dé ipò tán àtàlálẹ́ àti aráàmù náà mọ̀ wó ẹjẹ́ àjòkó jẹ́ ipò àmọ́ yọ nínú rẹ̀ ọlọ́lọ́mọ yẹn tẹ́ ń lo ipò kàmí sẹ́ráàjì àtúbà àwùrẹ́ àìmọye àtúpà tí atẹ́gùn ti lù pa tí ò lè tàn mọ́lẹ̀ mọ́lẹ̀ díẹ̀ kíámà àmọ́ yẹn tẹ́ ti bẹ́rí fún tí a bẹ́rùn fún òní ń fẹnu ara júwèé ara ẹni ẹni tẹ́ wà nípò ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ tá a bí tì bí ó dé yẹn mo bí kábíyèsí ọlọ́fà kábílẹ̀ gbọ́tà síbi ìbínú àwẹ̀ ẹ̀sùn ẹ̀kún jọ náà bàbá yìí síta mọ̀ náwó yàfùyàfù báyìí ọlọ́fà lè nínú kìnnà pé nígbà tí ọba àná jẹ ọba ọláwó rẹ lánàá pẹ̀kún jẹ àwọn akíyàn ká gbogbo ìlú àwọn awádùn tí bàbá àwọn gbé àwọn àna ọmọ tó wọ ní kànjọ náà pé ọba ìlú wa ni kóòkì tí wọn wá mú kù àwọn agbégbò rẹ àwọn ń fọ ọ̀rọ̀ mu àwọn ń fọ ọ̀rọ̀ gbòókò kì í mu ọlọ́fà tó ní Ifá tó ní burúkú owó yìí. òun ò rí mu ìgò tí wọ́n á dà á lẹ̀ kábíyèsí tó ní ẹ̀kọ́ tì mí bàbá wọn fọ ọ̀rọ̀ gbò mu wọn nígbà tá a dàrú tí ò ro àwọn fọ ọkàn àwọn fi kókìrè ojú ọba náà ti wá dàgbà ojú ọba náà ti wá lówó ọba wa lọ tán olótú wa padà di ọba. yabuna duniya mala zima yati wazina. ebi ló ń ṣe ẹ̀yin tí a ní láàrin lónìí tẹ́ ẹ̀rọ nu pọ́ ọmọ tí ń bọ̀ ní òde yẹn tẹ́ ẹ wà nípò ọ̀dẹ́ family ọ̀sẹ̀ wa pé mọ́tò rẹ àwọn afọ yípo rẹ onínú ọmọ ọmọ ẹni tí ó sọ̀la ọ̀sìn bọ́ọ̀lẹ̀ kẹnu mọ́tò wa wáyé dà ẹ pẹ̀lẹ́ o ọ̀hún wọn ni wọn ò lò sí ọkọ̀ tó lè gbé lọ́tọ̀ lè má dé mọ́ ọkọ̀ tí ò mójú olówó rẹ tí wọ́n yọ ọ́nà àgbàrá ẹ̀jẹ̀ ẹlòmíì ò tó rájò tó kíkè yóò tó dá ọkọ̀ tí ó pa ọ́ tán tí ó wálé. yabuna duniya mala. ẹ jọ ṣé mo lè máa sọ̀rọ̀ lọ. tafuna duniya. ẹ yẹ wẹ́sẹ̀ nísìn bóòlù wẹ́sẹ̀ di gọ́fúnà tádùgbò yóò ní gbádùn agbègbè yóò gbádùn ẹsẹ̀ tó lè ranjúranjú worú ìlú ìgbé ìlú kan bẹ tí ń jẹ́ mẹ̀nẹ́sára ẹ̀gbọ́ àmọ́ àmọ́ fún ọlágbó díẹ̀díẹ̀ ká tó débẹ̀ ni o tó wá gbẹ́rú ọkọ̀ agbọ́nrán ẹ̀ wá kò kọ́ kó mọ́ kọ́ kókò ni. ẹ̀yin tẹ́ ẹ dẹ́pọ̀ ńláńlá tẹ̀ ń lọ létí ẹ múra bí olòṣì òsì náà kí ó padà pa ẹni ẹ fẹ́ ká yé orí ẹ wá múra bí olòṣì lẹ́yìn tẹ́ padà tòṣì kẹ́yìn ṣèbẹ́ ẹ̀ ti ní rí kẹ́ tó ní ẹ padà síbi ẹ ti wá. kò di méjì tó wọn ò lè fèsì mọ ẹja máa lọ lé. tafuna duniya qarina. ẹlẹ́kẹ̀ẹ́ta tí yẹn máa fi dọ́mọ ayé ẹ̀mẹ́ ní kíni alikuwa agbára
sì kóríṣiríṣi àwọn alágbára ń bẹ lójú àgbò bí mo ṣe rágbò yìí ara mi ti ń sọ pé alágbára ń bẹ rí bí ẹ̀yin tẹ́ ẹ lè wà lọ́fà tẹ́ ẹ lè wà ní mẹ́sàrà tẹ́ ẹ wà ní àràdùn tẹ́ ẹ dáṣẹ̀ rí àfárá London ẹ̀ ń bẹ lójú àgbò tẹ́ ẹ ta àgànná nípa ara ó sì máa rọ ẹ̀ tẹ́ ẹ bá dákọ̀ ẹ̀ ń bẹ níbí ẹ̀yin tẹ́ ẹ máa rí yẹn láti inú àdéhùn pé tó ọtún lọ bí sẹ́kọ̀ mọ́tò dúró láti inú àdéhùn nínú omi inú kòkò tẹ́sí mọ́ ọmọ tí ń lọ bí tó ọmọ dẹ́bù yóò sì dẹ́bù ẹ̀yin tẹ́ yóò sún mọ́bìn lóru tẹ́mẹ̀ tí ó dòyún lójú ọ̀sán kò tẹ́ kú sí òru ọ̀gbùnlẹ̀ láyọ̀ lóyún tí ò tí ì sarajọ ẹ ti mọ́ àtẹ́lẹwọ́ yín ni ẹ da àtọ̀ sí. àwọn olè ẹ kọjú síbi kílódé lórí kodò ẹnì kan gbọ́dọ̀ dìde tọ̀ ẹnì ọ̀rọ̀ bá wínú jòkó ká mojú rẹ̀ dáhùn tẹ́lẹ̀. yàmùnà dúníyà màálà màálà tàbùnà dúníyà kọrùnà kọrùnà iná dúníyà kọ̀ọ̀díkà rẹ̀tìnà. kálukú ló máa tó ń jẹ́ bá a ṣe jòkó yìí kálukú ló máa tó ń jẹ́ ẹ ṣe máa kí ẹni tó yọrọ tí hàn pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mọ̀ wọ ọrùn ẹ ti rí tó wà ń kun rẹ̀ èyí tó yẹ pé tó wà lára wọ́ọ̀lù làwa ń kà ẹ mọ̀ tó wà lẹ́yìn wọ́ọ̀lù létí ẹ̀yìn rí nàrẹ́ yín àgbẹ̀nà bẹ́ẹ̀ bá sùn lórí bẹ́ẹ̀dì ntẹ́ ẹ bá rí ẹni ogun gílò lè rí ẹ ń bẹ lójú àgbò bágbó ẹ ṣe kéré tí n bá sọ̀rọ̀ jù kálukú mọ̀ wí nǹkan mi lẹ́sìn níbi nǹkan ẹrù burúkú tẹ́ ẹ di sára ẹ wá bí ọmọ ogun lágbolé yín kò sọmọ tó yàn Ọlọ́run kọ́ ẹ̀yin ní kẹ́bi ẹ̀yin lẹ́ ń dá agbára wò lẹ́yìn tẹ́ ẹ fẹ́ fọwọ́ rí kù yìí. tàfùnà dúníyà kọrùnà kọrùnà. ẹ lọ́mọ ayé ò máa parẹ́ nípele lórí ìpele ni ìyá tó fún yín lágbára èyí ó kú odò èyí léwó pa èyí ò lè lọ tó kú sáàrin oko èyí tó ṣe pé òórùn ló jámà kó kú ń bẹ sáàsẹ̀ fẹ́ jọnu irú kú wọn lẹ́kù ilé yá dé ẹ̀rágbò súnmọ́ bí òpó ọ̀yẹ̀dẹ̀ yín nìkan náà máa ha ẹ̀rán lọ ọ̀dọ́dún rẹ̀ máa sunkún amọ̀sẹ̀pẹ́ bí ni orí ibú ni ò jẹ́ jèrè wọn. ẹni ọ̀rọ̀ bá ta mọ́ kó máa ta mọ́ ẹnu ọgbọ́dọ̀ dídé tí fi parí tó bá ti nàró gbogbo ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ló bá wí. agbára tẹ ẹ jogún tọmọ yín ò pààrọ̀ mọ́tò agbára tẹ ẹ jogún tọmọ yín ò rí iran mọ́kà agbára tẹ ẹ jogún Ramadan tó fi lọ ẹ̀rọ ilẹ̀ mú kọ ẹ forí ibú lẹ̀ ẹ̀yin lẹ̀ jogún agbára ọlọ́mọ ń jèrè ọmọ àkàn lọ mọ́kà ọmọ kan lọ lóyìnbó ìwọ wá ń tà wá fún un yàrá bọ́ bá ráwì gbà àwọn gàrí ọ̀rọ̀ bẹ̀ fi jẹ́ lọ́dọ̀ agbára padà òfò ni ó pa ọ́ bá wọn ìyá rẹ̀ òfin lélẹ̀ kò fọ̀ náà lẹ̀ orí ibi tó filẹ̀ fún ọ̀nà sọba sì rí ikú tó pa tí ìyá rẹ̀ tọ̀ ti ń gbé mu. kí ló dé bàbá gbogbo agbolé kọ̀ọ̀kan kò sọ́mọ gidi mọ́ àfi lẹ́ẹ̀bìtì àwọn ọmọ tó lè kọ́ ń bẹ̀ tó bá dáwọ́lé yóò kú nù ẹbí mọ ẹ̀jẹ̀rẹ̀ wọn ẹjẹ́ lọ yí padà wọ́n ń sá fún yín ẹ̀yin náà rún ilẹ̀ pa láì tí kú sáàlẹ̀ máa sọ̀rọ̀ lọ. iná dúníyà ọ̀dígà ratina. ká máa sọ̀rọ̀ àbótó. wàstà wàtina. ọ̀ sì ní họ lójú agbo yìí. wàstàgì ìwà. sọ̀ ní họ ọ̀ ní họ. iná dúníyà ọ̀dígà ratina. torí àpàdà bá débi iṣẹ́ tó ń ṣe o. ẹbí ẹ ṣe wọn ní họ kápẹ́lẹ́ ti wó olóríire ń kóńdó ni àti sọ́là kọ̀rẹ́ wa bọ́ọ̀lù ẹ ti rí bẹ́ẹ̀ ti rí kálukú yín tẹ́ ẹ̀ hàn ọmọ tẹ́ ẹ fi lè mọ̀ fẹ́ǹsì lè yín ti wó àwọn ọmọ tí ó kọ ìyá fún wọn ti dẹdun arinlẹ̀ tó bá dọjọ́ alẹ́ kẹ́ mọ́ sá mọ́lámọ́lá ló kù. ẹ̀yin tí agbára bá ń gùn gbogbo ọmọlẹ tán lè wé tí wọn ò rí sẹ kí lẹ bí yẹn fún ẹ ń dá agbára wò ẹ̀yin obìnrin ní ẹjọ́ kó jẹ́ ọ̀nà tá a gbà sẹ́yìn ni pé bóyá afẹ́ méjì afẹ́ mẹ́ta ẹ mọ́tò rẹ̀ yẹn ń da yé rú
ntọ́lọ̀ ní aṣeláṣe mọ́tò wà tó láti wà rọ̀bà ntọ́lọ̀ ní aṣeláṣe ẹ̀yin tẹ́ lọ gbàjẹ́ nítorí àwọn ọkọ yín ọmọ yín ò borí ibúlẹ̀ èmi la ṣe tẹ́nìkan ṣe rí wọ́n fẹ́ yẹn lé ọ̀hún sí èrè ṣèbí tàtà abala tó ń pa bàbá rẹ̀ gan tí ò dáa fún ìwọ tí wọ́n fẹ́ ń bì kan ó fẹ́ kọjá mẹ́ta tó tòsí rẹ̀ ká tó wọ́kọ̀ rẹ̀ tó ní láárí. Inna dunya qad garatina. ẹ̀kejì tẹ́ ń fi yà á di á sí lẹ́yìn obìnrin orogún lẹ́ ń ṣe orogún agboolé ọ̀ẹ̀dẹ̀ báyìí wọn ò ní lówó ju àlọ́ àdúgbò báyìí wọn ò ní bímọ ju olúkálùkù lẹ̀ kó yàn bígi bá rúwé tó wọ́n ilẹ̀ nàìjíríà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá sì gé tẹ̀ tí ó rúwé òru ni ó pa yìí sẹ́bẹ̀nu kẹ́ máa torí bẹ́ẹ̀ dìrí sàmà ní tẹ̀ ń kóró ojú ń kóró ojú èmi lẹ́tì ìwà gbọ́ mọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni. Wastahawatina wastagiwatina. lára tí mo gún yẹn máa mi alijahu iyì ya máa gún yẹn iyì bẹ́ẹ̀ sẹ́ wò mí tẹ́yìn rẹ̀ rẹ̀ mo máa ń sunkún tèmi iyì mo mú yàn mí ìbéèrè iyì ọ́ ni wọ́n fún ọ ní síbi ẹnìkè èmi náà fún ọ síbi ẹnìkè níwọ̀n tọwọ́ rẹ lè gé kọ́ tó tọ́ọ̀tì ẹ̀ ní síbi lò pa àbálá yìí rẹ̀ èmi náà gbàgbé ẹnìkè fún wọ́tọ̀ lè darọ́ kọ́ tó iyì gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń lo iyì bí ẹ̀jọ̀ kó jẹ́ èèyàn ní bàbá ó wá fẹ́ ṣe freedom ó ní dáàdi ẹ̀dá kùnà ẹ̀sẹ̀ dáàdi fún mi jọ ọ wá sá lọ iyì rẹ̀ ó parí bàbá ó lóbi tí ò wúlò kó tó wá bọ̀ iná ní àyè zata lè dá ìjà mi à èyí tẹ wàá bí tẹ ní karama ẹ jí wọn bá yín lò ó ẹ máa wú yín lágbólé yín àwọn interview mi níjó ní kí bọ́ ṣe kọ́lé tó pọ̀ tó yìí ilé kọ́ ni mo kọ́ estate kí ni ń jẹ́ lé mi ni ń jẹ́ flat tí wàá ti àwọ̀ ẹ̀ wọ́n káì. mo wá ní tí ìfi kókó mi ní family house ni pé karama mi bẹ lágbolé tí n bá ti lọ wọn ní wá agbolé yìí mọ n sì bẹ jẹ̀bi ọlọ ní fi gbé pálọ̀ kan yàrá kan ní rúùmù àpalọ̀ nílò dì sí. gbogbo ìtọ́nà ní ẹni láàrí tẹ bá tiẹ̀ ti kókó nílé yín tẹ bí yín sí ẹ lọ tó ṣe fún àtúntò ń bẹ. ẹ̀yin gbé yẹn kú lọ́dẹ ẹ̀fọ́ ìdẹ́lẹ̀ fún ẹ̀kan tọmọ tí ẹ náà bá yẹn láàrí ẹ ṣẹ̀ṣẹ̀ padà. ẹ lọ tún ojú orí yìí ṣe tẹ́ ẹ bá sọ máa lè. sweat bàbá yín ti bàjẹ́ ẹ̀yin wà láyé ojú orí yìí wá wọ wọn ò bí wọn nílẹ̀ nínú. ìyẹn dúró bá kí wàá ní wàá sí aliwájú bá wọ́n fàyà nǹkan mẹ́rin ló pọn dandan kánú mu wá ní nǹkan mẹ́rin tí n bá ti mẹ́rin ní kẹ́yọ̀ dáadáa mo lajú ní dókítà mi ò bá kí n jáde torí mo ṣí wá sí tí mo ṣe ní Ramadan tafsir kí n jáde kí n ṣe wá sí alẹ́ mo ṣe wá sí alẹ́ ọgbọ̀n ọjọ́ tafsir ọgbọ̀n ọjọ́ tí wọ́n á jáde ọdún mi máa lọ mọ́ ọ̀bọ̀ mo wá sí ìlú sì lé ní 180 nínú àwẹ̀ ìlú kan bọ́ọ̀lù kan ìlú kan bọ́ọ̀lù kan tó ń ta àwẹ̀ láà dókítà mi wá pè mí jòkó ó ní ìmọ̀ ọ̀làgbọ̀dọ̀ nílọ wọ́n ní tí ń sẹ́mi ní pé ìfẹ́ jẹ̀bi ọlọ́run ntọ́lọ́ kó fún mi pọ̀ kọjá kí n má fara sí tiẹ̀ kí n má bàa jẹ̀bi. nǹkan tó pọ̀ dandan jẹ́mọ́ ẹni kíni àkọ́kọ́ al-ibada ìjọsìn pọ̀ dandan gbogbo tó bá jẹ́ ìtẹ́ ìjọsìn ẹja mójútó kákìrù kágbáwé síbẹ̀ kọ́ kálọ̀ hajj káyọ̀ zakat ara àjọsìn ẹ̀sìn láti wọ́n ráhìn wá kárò mọ̀lẹ́bí pọ̀ gbogbo ẹ̀dá tí o bá ti ní ẹbí kò ní rí yọ̀yọ̀ lọ ẹbí gbogbo tọ́lọ̀ bá ti paláṣẹ ìjọsìn kásánù ìyá àti bàbá ìjọsìn wọn tó dé ní kẹrẹ spíkà yìí káwá kú omi ìtẹ kó tó máa sọ àtúnṣe mọ́sálásí
àrí spíkà kan ó ti búlù yìí ti kú mbẹ́nu ẹ wálé wá sí nǹkan kátó kánópì báyìí káwá rẹ kánópì màlá rí wọn wúlò fún fún ẹ ti yọtọ náà fọlọ ẹ ti fa ọ̀nà ìmọ̀tàbí àlànà ká má burúkú lójú ọ̀nà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò wà ní jẹ́nà ìyá tí ẹ torí ẹ sì ti dọ́mà ní jẹ́nà. kápẹ̀rún bí kí n gbọ́ lẹ́yìn gímbẹ̀ ẹ tún ti ṣe ní ẹsẹ̀ Islam tún lọ sí i ó dàbà ẹni kìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dámi lóhùn alẹ́ àdáàjù àkàtà àgbọ̀rọ̀ sí láti fi gbádùn àyíká zawaj bí ká níyàwó bí ẹ bá ń bẹ tó bá sẹ́sì tí ò níyàwó máa yóò wọ̀ náà bí kan ọba tó tún fẹ́ kàn sí bí kan ọba tó tún fẹ́ kàn sí bí ọba tó ká ọ lọ́nà tó fẹ́ kàn sí. àwọn èèyàn pè mí ní dágbólu wá sí dágbólu wọ́n ní kí ni èrè tí ń bẹ ń bí ká ní ìyàwó kan lọ mo lá wá sẹ́ fáwọn kan ni bá a bá takuta ara fẹ́ níyàwó kọ̀ọ̀kan gbogbo ọmọge ta yóò fi ọmọ sọ̀bọ́n náà bá pín méjì méjì là yé fi gbà yín mẹ́ta mẹ́ta tá n kó yín nílẹ̀ fi fa lẹ́kùn ayé ti mú obìnrin lọ òun lè fẹ́ ṣúgà dàdí òsì bẹ́ẹ̀ mọ́ ọ̀dọ́ olóṣìwò ni ó fẹ́ yín òsì ti gbàgbọ́rò ọlọ́kadà níyàwó méjì ní ìsìn tó bá ti lè sí ìrísí ẹ̀kún tí wọ́n jẹ àbí kan ìṣẹ̀mó tí wọ́n yóò bá wọn ọmọ yunifásitì ní ìsìn ó lè fẹ́ ẹni tí ń rọ ọkọ tí yóò sá jẹun yóò sì wọ́sọ ọ̀rọ̀ tí kò láǹṣoge àbùkù kàwé ọ̀jẹ̀mbó rẹ̀ yóò sùn ọ̀ gbogbo ẹ̀yin ìyá tí wọ́n bẹ ní náà tọ́mọ yín bá mẹ́rin tó ti níyàwó wálé ẹ̀mọ́ ìyẹn ní sáà ọlọ́run ló mọ iye àfẹ́ káyìn bòmí tí ì sẹ́gbẹ́ àkọ́fẹ́ bòmí kí n láfẹ́ káyìn ní ẹ̀sìn kan lágbàlagbà ló fẹ́ bó la kọ́fẹ́ bí kò ti jù lọ njọ́ tó ti fẹ́ mi ló ti lọ mọ́kà lọ ti ní mọ́tò lọ ti ní fúláàtì tiẹ̀ lọ fẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ tẹ́jọ́ wọn fi dìgbò di lẹ́yìn ogún ọdún kan tó dájọ́. ẹ̀yin ọkùnrin tó bá fẹ́ràn ara rẹ níjú ìyàwó kan lọ tó bá fẹ́ràn ìyàwó rẹ fẹ́ ìkan kò sí wàhálà ojú wọn ní ti ń sọ ẹ̀ àwọn àsìkò kan bẹ tó bìnrin àmọ́ ìyọwọ́ ọ̀níyàwó kan wá rán mọ́kà wọn wá tètè kún ọ ní bọ́ọ̀lù alálàájì tètè kún ọ ó wá lo oṣù kan pé ó tún lé ní ẹ̀ sọ̀ọ́lẹ̀ ní sùúrù oṣù kan tí nǹkan ò sí ọkùnrin tó bá tó bẹ́ẹ̀ níbi kò náwó pé n tó ń ti jẹ rí kò ní wá bẹ̀ ń wò lóṣù kan ọ̀ ní máa dìbò pílò ẹ̀ ló ń dán owó oko yín ẹ̀ ló. iná dúníyà kọ́dígà tìǹà. ẹ̀ ló ń dán òun lẹ́ẹ̀dẹ́. òsìwò lára jíǹsẹ̀ tí wọ́n tún kọ́ inú òde. iná dúníyà kọ́dígà tìǹà. wàásù àwọn tìǹà. wàásù ìwà tìǹà. bàbá gbàlagbà tún lóun tún wá kẹta. ṣùgbọ́n ètò ẹ̀ bá rí báyìí bọ́kà ò bá kú àṣẹ ìdíra ikú ni ẹ̀ ti rìnnà kan tẹ́sẹ̀ dókè wọ́n ní lọ wọ́n lágùn tó dáa lọ. iná dúníyà kọ́dígà tìǹà. sẹ́ẹ̀rì tí ìsọjí ń kọjú sí bí ojú wọn ti ń kuná lápá bí ojú ń sẹ́nu bùlàbùlà. ṣé ń sọ ní táàbì lójú ìyàwó kan lọ. ẹ dá mi lò mélòó lójú ihò mú ńkọ́ ihò etí ńkọ́ ọwọ́ ńkọ́ ẹsẹ̀ ńkọ́ taba káì esọkúsọ ni ọ táyé ọ̀rọ̀ rẹ̀ mo gbọ́ tí n gbọ́ lónìí ní mọ̀nàsára bàbá olóríire ẹ̀yin obìnrin ẹni náà tá a bá sẹnu báyìí ihò ẹnu mélòó ni ọ̀kan ni ihò ni wọn kì í ṣe ètè ihò ẹnu mélòó ni good
bí àfòtá bá mú yàn lójú kan ọ̀ọ́yà kan mọ̀ nínú rẹ̀ bí òun kan bá di ọmọ bí kan mi tínrín bẹ́ẹ̀ lè ti ṣùgbọ́n tí owó ẹnu bá mú yàn kí la fi jẹun ọlá apẹnu jẹ́ ọ̀kan kò lè rẹ́ni ràn lọ́wọ́ ẹ tẹ̀lé mi àti tó dáàpọ̀ tó jọ kan ńdọ́ tó bá yọwọ́ bó láti rí mi obìnrin a máa yọwọ́ obìnrin lè yọwọ́ kìíní kankan lọ́wọ́ máa fi dára wò tí ó fi gbádùn obìnrin bí wọ́n lé lẹ́sìn ọ̀sẹ̀ kìíní ojú ọ̀nà tí mà ọ̀sẹ̀ kejì ojú ọ̀nà tí mà ọ̀sẹ̀ kẹta ara rẹ̀ tí gbẹ àwọn àní ọwọ́ afẹ́ fọwọ́ kan yóò ní ọ́ dára bọ́ọ̀sì sí wò mí ara mi ò tí ì jiná ń tí wọ́n sì jẹ́rí ń ṣe kí ni ń dọ̀ọ́lá ọwọ́ àgbàlagbà mọ́kànjá bí apá òun dénjà ni mo wà báyìí. Inna dunya qad garatina. ẹ̀yin wá ń sunkún ẹ wá lọ́kọ̀ yín yálè bàbá ti rí àdámọ́ kí ló kù tá ìṣẹ́ bọ̀ ó ń dání jẹ́mọ́ ẹ̀rí kìlẹ̀ lẹ́ẹ̀kejì ilé àwọn ọ̀rẹ́ mi mo wà mo ń san gbèsè jọ́yàwó tí ìrà yìí wá tí bàbá àyọ̀ ló pè mí lóru gbogbo àfa wa ń pè mí gbogbo àfa ń pè mí nítorí yín jẹ́mọ́ àti ká kọ́lé látàzánà sí ìbákàmínà tẹ̀níyà ìṣesí tó dáa ní ká kọ́lé ká gbádùn ayé bólẹ̀ ti gbẹ́sẹ̀ pàkàlẹ̀kẹ̀ wá tẹ̀wọ̀ bàtà táyà mọ́tò dì sí ìwà ń gé táyà mọ́tò dẹ́jáde dì sí ìgbà ayé dé dúró yìí torí ọlọ́run bu ikú Islam kẹ́yìn ó ra mọ́tò ẹ pé haramu ni Saudi ni mọ́tò parí sí tẹ́wọ́ fẹ́ sá fún haramu ẹ má dé Saudi mọ́ jàlábíà mi tẹ̀ ẹ́ ní tí lọ́ba wọ̀ enu 150,000 wà bẹ́ẹ̀ jàlábíà 200,000 bẹ́ẹ̀ ẹ tí wọ́n máa ń bí tẹ́pọ̀ ní àṣìyáka ní Mẹ́kà lọ́nà aṣọ ní àṣìyáka wọ́n fi jàlábíà tẹ́ ń tà ní 250,000 hàn èyí wá ń sọ lárúbáwá ẹ̀wọ̀n ju jàlábíà tó wọlé kalẹ̀ jẹ̀mọ́ ó dá nínú Káàbà èyí ṣe tí ọlọ́pàá tó ń sọ ẹni tí ń kírun tá a kọ́ ọmọ kírun lọ́tà kó àdúgbò tó ń sọ ṣé kèfèrí ni ẹ kí ló dé tí ẹ ń sọ àti ń kírun ayé kan pé èèyàn jẹ́ èèyàn lọ nínú Káàbà ẹ̀yin kẹ́ máa kírun ẹ̀yin kẹ́ dúró ẹ̀ tún máa wọ ẹni tí ń rúkú tí ò sọ́lọ̀ mọ́ ni. tó sì ní mọ́ni dàkàdà wù ká ní àmín èé ṣe tí mo fi wálé ká máa kírun tọ́lọ́pàá tó fi ń sún àká látùkú tá à ń kí jẹ̀mọ́ ẹ̀ta tó ń bá a kí sọmọ lẹ́nu tó wà dá tiẹ̀ kí gbàtàbá sálámù ẹ̀ dájú àná ẹ̀yin tẹ́ ní òsì gbádùn láyé wọn ò sì ní pa wọ́n tó mọ́mọ́ Saudi náà kírun tán ẹ̀yin wá dé kẹ́sì dé ẹ̀ wá nira yín la. kíyàn ma dasi mọ̀lẹ́bí ma tọ́lọ́ sí fẹnu kọ̀ọ̀rọ̀ mọ̀lẹ́bí sọfẹ́ mẹ́sì tuntun wa ni sẹ́run tí ó di méjìlá ni. túnbọ̀lù mú ní káàtì ẹjọ́ mo fẹ́ jókòó nù ẹjẹ́ wa mọ tó lè pa tẹni nínú ọ̀rọ̀ yẹn ní ká mọ tó lè pa tìyẹ jẹ jẹ́mọ́ ẹ̀ ní kílà kọ́kọ́ alibukul kéèyàn ó láhùn ẹni bá ti láhùn tí ó bàjẹ́ kò lè fọ́rọ̀ ní wàlá hasan ó wà kó kéèta sùkùtù lè kọ̀dọ̀ kọ́mọ bínú àkọọ́lẹ̀ wọ́n lọ́mọ sùlíà yóò mà tó sílẹ̀ ọmọ mùní yóò ran yàrá ẹ̀ lọ́kà kódà ráfàtú náà ti wọlé yáyá nínú kí ló rí ibi tó bọ̀ wọn ò dáàmú dámi lónìí kí lè má ti fa ìjà nílẹ̀ Yorùbá ń tọ́lọ̀ fọmọ lágbájá ọmọ mi ló yẹ kó fún ọdún tí mo ń sọ ọdún mẹ́wàá lórí yìí tí mo ti kọjá ọdún mẹ́rin tó lé dúbà yìí mo ti kọjá 16 báyìí
ọdún tí wọ́n sọ ọdún mẹ́wàá àmì àtẹ̀yìn náà wọ́n á gbé wíńdò yìí báyìí èèyàn sì lè rí lólè ìyá kan wá kọjá ẹ máa gbọ́rọ̀ tí ò dáa ọlọ́ọ̀ sẹ́ra abúlé yẹ kó bí ọmọ yìí mami ní rí fàṣẹ mo á rí pé tí wàá fọ̀rọ̀ sára nǹkan ní fẹ́ sọ́tà mi kí ló tó mọ́ mo á sí wíńdò mo ní ìyá àtà ló yẹ kó bí mo kàn tó pa wíńdò dé ní pọ́ìntì kan àárọ̀ mi sì wálẹ̀ ó rò pé kò yẹ kí n máa lò bí mi kò wá rí mú mọ́ra mọ́ ẹ̀yin sáró ni màmí bá kò fọ́ lójú kò súké o ọmọ ọba mọ̀ ní princess ni orí olówó bàbá wọn náà pèrè orí olówó àkàndé orí olówó tí wọn fi ń jẹ bẹ́ẹ̀ níjọsẹ polówó ni ó tún wá rò pé tí a bá gbé adóodò ẹ bèrè lè àkàndé orí olówó ilé bàbá ìyá mi ni wọn mú ìlọ ló wá sóun ló yẹ kó wá bí ọmọ ẹ sẹgbẹ lẹ́yìn tó sọ yìí jáde ó ti ta fàtí òjì yẹn ọmọ fani ọmọ ọba ìlú jẹ gbé nìyẹn ó ti ta fà ọfọ tani bẹ́ẹ̀ ń jẹ ìdìbò ẹni náà ẹ dá mi lóhùn sẹẹsẹ ẹ fà kọrẹ lẹkùn ọ̀nà bọ́lọ̀ ti kọ́ ẹ ń rò pé ẹ̀yin ló yẹ kó jẹ sọ́nà ó sì ṣe ẹ dá mi lóhùn lọ́la tí mo ń pa ní alikébúrú kéèyàn onígbèraga tania gbogbo àtàwọn àbí tá a gbọ́kọ̀ ńláńlá wa kó sí làágùn kan kó sí tẹ̀lé bá pápá àwọn ìgbé à wọn sì máa tari olówó wọn jọ sí àṣírí kan náà kí ni ìgbéraga wa alimọ̀lẹ́ka kólúkálùkù ló mọ̀ tó ní pàtó jẹ́ thumma ni mo ń jìyà gbàgbàgà ká mọ nǹkan tó lè là wá jẹ́mẹ́ ní kílà àkọ́kọ́ arọ̀jà babu sala arọ̀jà n tó lè là wá ní ká ní kó báyìí wá ó dà èmi gbà pọ̀ ayé mi ò dájú ayé lọ má jẹ́ kí ni yẹn hàn ẹni tó kó wa baba olóríire n ta àpapọ̀ ẹni tó ní ìràn kan ẹni kí ni ẹ lè fi kàn án kó bínú ọlọ́run ṣe tiẹ̀ nù yóò ṣe tiẹ̀ ẹ lẹ́nu pé yóò ṣe tí lè fi pọ̀ mọ́ wẹ̀rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ wèrè tẹ́ wá ń bì táyé ọ̀rẹ́ yín bá ẹni jẹ́ bó ti yẹn tiẹ̀ nílò bó ti yẹn tiẹ̀ nílò ẹnìkan wá bá mi jò ní bàbá Jayé nígbà tí tọ́lọ̀ ń ṣe ọkọ̀ tó tún ṣe kan torí lálàfo oṣù kan mọ́tò ńláńlá báyìí mẹ́ta ni mo rà lóṣù kan ló ń bá dé onídàkùn soso lẹ́ẹ̀ òyì ti kọ́ mo ní kò sí oṣù ọ̀nà tí lẹ́ẹ̀ ní jẹun fún wa mo ní máa wo oṣù lẹ́ẹ̀ ká ọ̀rẹ́ oṣù kéèké ó fẹ́ kú ní kékeré nù ó fẹ́ máa wá nǹkan tó lọ́wọ́ fi hàn njọ́ tí ń ṣe wá àsìká lórí tó kàn takú lójú gbó kò rí mi lọ́jọ́ táwọn ilé oko gidá náà tí fẹ́mi mi kì í kò rí ọlọ́wà ní kí wàhálà ó di ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́ ń pọ́ mọ́jọ́ ọmọdé yìí náà kí ni ọmọdé mo bẹ̀rẹ̀ wá sí ní March 22, 1987 ó ti lé ní 31 years báyìí yọkùnrin ọjọ́ orí ẹ̀ change lọ. Alubarika Umura and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé ilé iṣẹ́ wo la máa bá lọ.
Barikatul Barakati lil hajj wal umrah. Iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà. Umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé. Tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà. Gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí dídí dọ̀hùn. Gbogbo ẹ ti wà nínú ètò. Ilé gbígbé ni, ziyara ní lílọ ni. Kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́. Àdéhùn ló jẹ wọ́n lógún. Tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe. Lílọ rí àbọ̀ rẹ̀ ni yóò já sí. Àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ. Wípé tẹ́ ẹ bá wọn lọ, ìrọ̀rùn ló máa já sí. Títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services. Installment payment is allowed. Iléeṣẹ́ àlùbáríkà wà ní nọ́mbà 11B Modu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090. Àlùbáríkà ìwọ là ń bá lọ o. ẹ̀yin àfọwọ́ máa sọ̀rọ̀ kan rúnrún pé àwọn olówó Ghana mọ̀ ní ẹ tó gbọ́ tó fi lówó ó gbọ́n jù ọ lọ Ọlọ́run kan sẹ́rọ̀ fún ọ olówó wo lógọ̀ ẹni tó lè lò ọmọ gbà níjọ́ tó lọ́n kọ́ àṣetánì Ọlọ́run dákun mọ́ kọ́ a. Àmín. ẹ jọ ẹ sàmì ni. Àmín. àbí ta ló ju ẹ̀kọ́ lọ. àṣetánì táwọn ń wí ní sánmà kẹrin ó ń dun mọ̀kámọ̀kan nígbà kan ó wáyé náfìlà àràkà méjì ó sì yàn fún 6,000 years. ẹgbẹ̀rún 6 ọdún ló fi yàn kọ́lọ́n tó fún ní mọ̀kámọ̀ náà síbi Ọlọ́run bá tiẹ̀ jẹ́. Ìbílísì wá kọjú sí Ọlọ́run ó ní gbogbo ọṣẹ́ tí mo ṣe fún ọ látọdún yìí ṣèbá Ọlọ́run ṣàbòsí ni ẹ̀san ṣẹ̀ mi dà Ọlọ́run ní rárá n ò ní ṣe àbòsí rẹ ṣùgbọ́n nínú ẹ̀san ayé yìí bí mi ní tọ́ bá bí mi kí ló dé tọ́ bá yẹn jáde bí tọ́ rí bí tó wúlò sí. Ọlọ́run gan bẹ́sù jà ó bàjà fá àmójà sẹ́kù síbi tó wúlò kí ló bí ń fi sí ọ́tọ̀ fi kọ́ tọ́ tó wá kọ́ ọmọ tì í bóyá ìtọ́ ọkọ̀ nínú lálùbáríkà bóyá òní ò sí ọ fáńkì hu máa tọ́ ọba lẹ́kùnmí náà nìṣá déédéé sáìsì yìí ni ẹ fẹ́ àwọn míì ń bẹnu obìnrin 1,000 tí wọ́n ṣe bẹ̀ ọbẹ̀ àsìpọ̀ ni ó ṣe ẹ̀fọ́ ni ẹ sì rún ẹja sí ẹ sì jẹ lẹ́yìn kódà yóò tún ra gàrí mbẹ àtàbí kàn yín sẹ̀mú. Sàwòtí wọn tó fi lè mú Ọlọ́run sọ fún Núù pé ọ̀rọ̀ tí Àṣetánì sọ tẹ̀lé ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n má yẹ lè sùn wá ìtọ́lọ́run ò ní mo bínú sí máa bínú sí gbogbo ẹ̀dá tó bá ti lé ayé tí ò rí mú ọ̀tá àwọn tó rí mú ní òmò ṣe. Mawuda alladhi ma sa'aqat. ẹnìkan wá kí mi jò ní kò wá mọ̀ kó mo ti sin ó wá dẹnu géètì ní tí yóò mọ̀ kò rí nà mọ́ wá ní ṣébi kéwú náà lè yí ó ti kú òní kéwú lásán ń wá ń dààmú. bàbá ẹ̀ mọ́ mú ọ̀fà. bàbá ń dáhùn wa. Ọlọ́run máa da yín dà púpọ̀. Ọlọ́run ẹ ti fáyín ju bàbá Ọlọ́run. Ọlọ́run máa da yín dà púpọ̀. I love you sir. I like you gan. kéèyàn da dénú báyìí kó tún lè pè yàn wá fúnra wọn náà pè mí wọn náà yàn sí mi. tó ìṣe pé nǹkan kan náà làjọ ń ta. Bẹ́ẹ̀ni. wọ́n tún wá ń bi mí léèrè pé send account number sí mi. sí pé kí ni. kí n send ìwé ìpò owó kí ni. léèmì òní àbí kí n sì bá ń tọ́jú ẹ̀kẹ́ bá a mú o ṣùgbọ́n àkáǹtì lọ́lọ́run. àgàtúlẹ̀ àkáǹtì àbẹ̀ bá dé Àbújá bẹ́ẹ̀ bá dé Àbújá àwọn ń bára wọn lo POS. bẹ́ẹ̀ni. ń bára l'Àbújá POS ni. a ṣe sàrà ní sẹ́yìn ọ̀hún mọ̀ wọrí. POS ni. bàbá wa kábíyèsí aláyélúwà ọlọ́fà tìlú Ọ̀fà bàbá kò síbi tẹ́ ẹ jí lọ́fà tó mọ̀ kí ọmọ kí kábíyèsí ń bọ̀. Insha Allah. kò síbi kan lọ́fà tó kú tó sẹ́kù lọ́fà tó fẹ́ rí yín. bẹ́ẹ̀ni. kò wá sẹ́kù lẹ́kàn lọ́fà tí ọmọ bùkátà yìí. bẹ́ẹ̀ni dáadáa ni. gbogbo bí wọ́n bá ti tẹ̀lé kan ọba bùkátà yìí ebi ní pa wọ́n. ebi ni Káì. bẹ́ẹ̀ bá ti nẹwọ́ bẹ́ẹ̀ ní sin wọ́n sẹnu kẹ́mú. ọpẹ́ lẹ̀ ń dá lọ́wọ́ yìí. ọpẹ́ ni ẹ dúpẹ́ sọ́dọ̀ wọn náà. bàbá mo wá fẹ́ kẹ́ ẹ ṣe bí ìjọba Nàìjíríà. Naam. bọ́ọ̀mù ìjọba Nàìjíríà rí. báwọn bá fẹ́ dúpẹ́ pé Nàìjíríà pé kẹ́ne kan tán pè ní Independence Day wọ́n wà láwọn múnú àwọn ẹlẹ́wọ̀n àwọn síyanlẹ̀ àwọn múnú àwọn ẹlẹ́wọ̀n àwọn sí wọn lẹ̀ àwọn náà dúpẹ́. bàbá gbogbo àwọn tọ́lọ́ ti mọ́lẹ́ dọ̀tí náà lẹ́yìn náà ẹ̀sìn alẹ́ lónìí. ẹ̀sìn alẹ́ lónìí. Allah. àwọn tọ́lọ́ ń fi sẹ́wọ̀n. lọ́dọ̀ yín náà ẹ̀yin náà ẹ̀sìn alẹ́ lónìí. alhamdulilayi. ọ̀nà wọlé gbà sí wọn lẹ̀. ọpẹ́ náà ni. anabi dasi. Naam. kí ló anabi tún wílé sallallahu alayhi wa sallam. qala fima adaba bihi ummatahu. nínú ta anabi ma fi kọ́ àwọn jama rẹ̀ lẹ́kọ̀ọ́ ó ní awsani bil ikhlasi. Ọlọ́run fún rẹ̀ sàsọ́lẹ̀ fún mi. ọ sàsọ́lẹ̀ fún mi. pé gbogbo tí n bá ṣe kó ma jẹ́ mímá. fi sirri ní kọ̀kọ̀ wal alaniyati àti ní gbangba kó ma jẹ́ mímá. wal adli fi ridha wal gadabi mi n bá ń bínú àti gbàyọ́nú kì í ma balance ara mi.
ọ̀rọ̀ tí n bá lè sọ sí yẹn ńgbà tí n bá yọ tí n bá bínú kí n má sọ. Allah. wal qasdi fil gina wal fakiri kí n máa ṣe níwọ̀n tí wọ́n sì nígbà níní àti ìgbà tí ò sí. wà á ní àáfùwà àmọ́ sọ̀lámàní baba anabi ló wí bẹ́ẹ̀. anabi ló wí bẹ́ẹ̀. ọlọ́run sà sọ́ọ̀lẹ̀ fún mi kí n máa mójú kó àmọ́ sọ̀lámàní fáwọn tó bò mí sí. fáwọn tó bò mí sí tó sábòsí fún mi. àwọn tó sábòsí fún mi wọ́n tíra ìkọ́ yàgá mọ́ mi di ọlọ́run irọ́ ọgbà. ọlọ́run ọgbà. anabi ní kí n máa mójú kó fún wa. mo kí n sàmójúkò fún wà ó tìyà mọ́ni haramani Allah. ẹni tó yẹ kí n gbà tó ń bẹ lọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ kò fún mi. kò fún mi. kémi bá ní ngbà kí n tọ́lọ̀ sànú ní mi ẹ̀. nílò ní kí n fún. kémi ó fún. wà ó sì lẹ̀ máa ń kọ̀tà àní àwọn tó ti jákò lára yín wọ́n sáré lọ́sàn-án wọn bá yín wọ́n sáré lóru wọ́n sá lóru wọn bá yín wọ́n lo tàlàfà wọn bá wọ́n yín lo tinú atẹ́gùn kọ̀ bá yín. wọ́n lo tàwọn ìyá tí máa fò tí máa ṣèjì kábà yìí wọn bá yín kọ̀ bá yín. wọ́n lo tàwọn àgádágodo wọn bá yín kọ̀ bá yín. wọ́n lo tàlájú odò wọn bá yín wọ́n lo tàládì mọ́lẹ̀ lójú àrò wọn bá yín wọ́n gbẹ́bọ̀ lọ́sàn gan hóhò wọn bá yín wọ́n gbé lóru. wọ́n wá lo ti kóòtù wọ́n gbà lọ́ọ̀yà àfikálẹ̀ ò tó bá yín tó bá yín bẹ̀. Allah. ọwọ́ adìtìjú ò lè súnmọ́ yín má bàbá ẹ fà wọ́n mọ́ra orí wọn nílé wá àfi kẹ́ ẹ fà wọ́n. Ara dunya liman hiya fi yadayhi. ẹ fà wọ́n. Gadhaban kullama kathurati ladayhi. bàbá ó ti di ìtújú sẹ́lẹ̀ wọn ò lè súnmọ́ yín mọ́ wọn ò nílé wá àfi kẹ́ ẹ fà wọ́n. ẹ̀yin lẹ́ fà wọ́n kẹfù ní máàkì pẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni wọ́n lọ fún wọn ní nǹkan lé ẹ fà wọ́n. ẹ ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ ti pín ráìsì kọ́dọ̀dọ̀ tiẹ̀ náà bẹ́ẹ̀ ti pín wó kọ́dọ̀dọ̀ tiẹ̀ náà ẹ ti ń pinna léyà. ẹran ní yarúsùmọ̀ ìyẹn ni wọ́n ra bíi mẹ́wàá kọ́ lọ fún wọn lọ́kọ̀ọ̀kan láwọn ẹran tó jọjú. inú wọn dùn gbà wọn bá ṣe ẹran jẹ. aláìlá Wa mata ayyamu hina ta'uddu'a. all right. Walam tastafid fihinna ilman wala fadila. gbogbo ntọ́ nbá wọn nù kù láyé má kẹ́yìn sí àyè o má kẹ́yìn sí àyín o. torí gbogbo ẹni tó bá torí pé òun wà nǹkan láyé tó bá kẹ́yìn sí ibi ẹwà yìí tiẹ̀ tán Kai. kọ́dà tiẹ̀ nìkan kọ́ tẹ̀bùlógò sábẹ́ àbí wà ládìí àwọn ọmọdé ọmọ palẹ̀ kéje ní òde bá. gbogbo àwọn ọmọ tó bí tiẹ̀ tán Yé. èyí táwọn náà bá tún bí ó tán Yé. táwọn náà bá tún bí ó tán Ye. báwọn náà bá tún bí ó tán Ye. bọ́lá wọn bá ṣe sùúrù ó lè rí àwọn ọmọdé ọmọ pàlẹ́ kéje kò sí wàhálà báwọn ọmọ wọn bá ti kú. Ṣé wọ́n bọ́lọ́- padà lé bá. ọlọ́fà wọ́n padà foríjì wọn. kàkẹ́ ànábì baba ọ̀fà ìyẹ̀rú ọ̀kín Ẹhẹ́n. ọlọ́fà àmàjọ ọlálọ́mí ọmọ abisujú kọ ìjà Alright. kàtì kátàkìtì lóru ọ̀fà ìjà kan ìjà kàtì àjà lọ́fà lé ọlálọ́mí ń sojú ta ló ṣe Okay. ìjọ òun sojú ebè lọ́fà Alright. ó sojú koro nú oko Yes. ó sojú lákàún kàún nú oko èrè ní láfà kálẹ̀ bàrà ní láìbìrìkà nú oko Alright. ọkà ní lákàún kàún nú oko ìbá sojú olóko ìbá làwọn lé ọlálọ́mí Okay. ọmọ gúnugún tí mo rí tí mo dásà kẹrù àkàlà tí Yes. mo rí tí mo dásà kẹmbẹ̀kù Okay. ọlálọ́mí tí mo rí tí mo dásà là ńlọ́bẹ Okay. ìyẹ̀rú ọ̀kín tí mo rí tí mo dásà là ńlápá Okay. ẹ̀ sì rọra làmí bẹ́ẹ̀ bá làmí ẹ má jẹ́ kábí ó jinlẹ̀ lápá mi ìyẹ̀rú Alright. ọ̀kín ọlọ́fà àbìdí yọmẹ́ni Okay. ọ̀kín ọlọ́fà lọ́lọ́fà ọ̀kín ọlọ́mọ lọ́lọ́mọ Yes. gbẹ̀ngbẹ̀lẹ̀ kó ara yóò bù sọ́ọ̀mù àtìmúlọ́nà láti mú lólógún Okay. àṣàyìnbó pé àṣàyìnbó kín nítorí àgbàkodò ńlẹ̀ ọlọ́run ọmọ abisujú kọ ọ̀kan ní kí n mẹ́yìn láwá Okay. kó wọ́n lọ lè dòkun Alright. bẹ́ẹ̀ ni ò lè dòkun kò lè dòkun Nah. ọ̀kan ní kí n mú àgùntàn wá Okay. kó wọ́n lọ lè dọ̀sà Tọ́. bẹ́ẹ̀ ni ò lè dọ̀sà ọ̀kan ní kí n màlúù dúbọ̀lọ̀jọ̀ wá Yes. kó wọ́n lọ lè dakún lọ́fà ńlẹ̀ ọlọ́run ọmọ abisujú kọ ìjà kátàkìtì lóru ọ̀fà Okay. ó lọ sí ọ̀fà ọmọ àlè ọ̀fà ní fowó ẹ̀ mà ká Okay. ọmọ bíbí inú wọn tí wọn bá ní owó tán ilé ni wọn fi kọ́ lọ jábúrátà ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà àbìdí yọmẹ́ni. العين دامعة والنفس حازنة والناس حائر عن فقدان لقمان تبكيك حلقتنا يرثيك مركزنا كل المريدين في الأفكار شتان الصفو سمته والورد همته ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti tẹ̀lé Lukmanu látijọ́ lẹ́nujọ́ Monday sóni ni ṣùgbọ́n ọba tó dágbà gbé nítorí kí èèyàn yòókù ó lè ráyè sí nǹkan míì mò ń sọ fún wa pé ní la tahzan wala tajza innal uzna la yahti biman mada ìbànújẹ́ ò ní dáńtọ́ lọ padà kò sì ní já ráyè sí tó kàn. Pàmẹ́tà.
mata yawma tajirun. ọjọ́ wo láti wáyé bá bọ̀ wá sí mọ̀lúdì. subahana rabbika. àánú ọlọ́run tí àánú ọlọ́run tó ní gbogbo akájọ wà níbí tó ní kí gbogbo wa máa bẹ níbí yìí. tí àjọ wa ń sẹ̀yìn Sheikh Lukman al-Hakim akramakumullahu al-karim. tí wọ́n fi yá àti bàbá sáyé gbogbo ń tẹ́ ẹ bá rí tó bá ṣẹlẹ̀ bọ́lọ̀ ń ti fẹ́ kó ṣẹlẹ̀ nù. fáwọlù tàdíbìrì hálíkà. bólúkálùkù ti sọ̀rọ̀ látàárọ̀ ìrònú tèmi yàtọ̀. àní dúpẹ́ kò yẹ ká dúpẹ́ déédéé ọ̀rẹ́ tọ́lọ̀ ń fún ṣe Lukmanu yìí ẹni tó ju òbí wọn lọ ń bẹ láyé tí ń kúnlẹ̀ kí hàn tí wọ́n mọ̀ ránṣẹ́ wọ́n ránṣẹ́ tí ó fi kú ni oríwo ló ń yàn tí wọ́n fi ránṣẹ́ tí ò bá bára tí ò ní jẹun. látòdábìrì lẹ́ka amọ̀ráhùn. àwọn kan bẹ tí ẹ kọjú orí sí wọn ka kẹ́mi ogun sí àwọn tó bá pẹ́ kó tó dáa fún nù. bọ́lọ̀hún ò bá pa ṣé Lukman tó bá ní ká máa tọrọ kú fún un kọ́. ipò téèyàn bá wà tí a fi ń béèrè kú fún un ó lè ju kó kú lọ. Allah. ọlọ́run sì wo gbajúmọ̀ yaf'alu ma yasha lágbájá gbajúmọ̀ kò yẹ kó ya wèrè kó kan lọ. dédé ibi tí ẹ ti ń sọ fún akáyà wọlé lábẹ́ bíríìjì yìí tó bá ṣe bẹ́ẹ̀ ló dúró sí tí ń páàkì ọkọ̀ ńkọ́ tí ń páàsì mọ́tò wọ yàrá wọ́n máa ní ẹ má tọ̀ ṣéwù ńláńlá ni ntọ́lọ́run fi dá lára lẹ́rìí. wọ́n ń bọ̀. àkọlé wá sí wa ní ìlọ́sàn yìí. wọ́n ń bọ̀. àwọn àgbo níbo wọ́n ń bọ̀. ọ̀rọ̀ tá à ń bá lọ mo ní wọ́n ń bọ̀. kámáyà káàkiri ẹni wọ́n ń bọ̀ lẹ́wí. bẹ́ẹ̀ kọ́ ni mo wí. níbi àti lọ náà ni. àbáwá ẹnu lọ. fi ń dá yín lóhùn. wòlíì ọlọ́run ọ̀rọ̀ nu tíra ni. kátàbírì èyí sì dákọ̀ bí tíra tó wà. lágbára ọlọ́run kó lè bá a rí yọ. bàbá yìí bàbá ẹ lọ wo tíra yìí bàbá tíra tẹ kọ́ anjú ni kaba yìí kaba yìí rí. alikaba yìí bọ́lọ̀mbá ni o ní. kaba tíra pẹlẹbẹ. bẹ́ẹ̀ lọ wá. ẹ lọ lè ẹ wá o báàbò nàmíma báàbò nàmám báàbù nàmá. akramakumullah. ẹ lọ lè wò ó ìtàn tí mo fẹ́ sọ yìí ń bẹ̀ lọ́wọ́ ọba ń bẹ. ayé mi ò sí màá bá máa kà kí n níbo máa pé kí wọ́n hun lérí ni wọ́n èé hun. ọmọ alájí wa lókè odò inú rí ọmọ dùn. àmín àmín. wòlíì ọlọ́run yìí níyàwó kan lé àfáà ni àfẹ́ ìwọ àsí ni ìyàwó kan ló ní. ó sì lọ́mọ kéwù rẹ̀gẹ̀dẹ̀ ìmáàmù tún ni bàbá ìyàwó kan rẹ̀ lónìí ọwọ́ jẹ́lẹ̀ ẹlẹ́hà yìí àfáà fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn ẹlẹ́hà ọlá ìkẹ́ gan bàbá wọn fẹ́ràn ara wọn. ọwọ́ adijọ́ kan àfáà dàdí mọ́sálásí ọba ẹlẹ́hà ní sáwúrì ti ń sunkún ẹlẹ́hà ń wẹkún mu bí gàdí. ẹkún yìí pọ̀ ó sunkún gan gbogbo jàlí bàbá lórin yìí. Sauti Arẹwà ọkùnrin Allahu Akbar ẹkún yìí pọ̀ ó sunkún gan. ẹ dákun ẹ̀yin jama ẹ ń tẹ̀lé mi wọn àwọn ọgbọ́n kan mi. ẹ ń tẹ̀lé mi ẹ̀yin baba dáadáa yìí ìdí ẹ̀kọ́ lọ́dà ẹ̀ sájà máa ń so. ọlọ́wọ̀n ní bàyí ló jẹ́ àmín. àmín ṣé ìwà inú nìdọ́ àmín. wòlíì ọlọ́wọ̀n yìí wá bá tí ìyàwó rẹ̀ ń sunkún ìyàwó ẹ̀ sunkún tí ń wakún mu. ẹkún ni ìyàwó mi ń sun ọwọ́ gbé ọkùnrin mára kìíní gbọ́dọ̀ bí ìyàwó ẹ̀ pé kí ló dé. ẹlẹ́yà tí ò sí òní máa ṣe ẹ máa ṣe mo kàn rántí gbogbo dáadáa tẹ̀ ṣe fún mi ní eré mi wá wú. àbá ni lọ́wọ́ sunkún tó báyìí wọ́n sunkún mọ́. ọ̀dà pọ̀ nfẹ́ kìíní kan ni ẹ máa ṣe sọ́ńtọ̀ bá ń fẹ́ ẹ ní fún mi jẹ́ kí nìkan náà. kí ló béèrè tí ń fún ọ rí orílẹ̀ yìí lágbà ìwọ sọ́wọ́ kárí. sanwó èmi Àlàbí ń kó fún ọ. wọ́n fún ọ. ọkùnrin nù. bàbá nù pera rẹ̀ ó lè mi Àlàbí ń kó fún ọ. ọ̀sálàbí kọ̀sálàbí nù tíra ń kó ọmọ wa Àlàbí kì í nígbà tó nígbà mo wò ó Àlàbí bẹ̀. ọ̀sálàbí bẹ̀ o gbogbo ẹ̀ka Àlàbí tíra o. èmi Àlàbí ń kó fún ọ. ẹ dákun jẹ̀mọ́ bàbá bàbá ni ń kó fún ọ nígbà tí ó béèrè ó ní nǹkan méjì náà ni jẹ́ kí ni àti kí ni. mo fẹ́ kẹ́ ẹ sọ mí di ẹlẹ́hà ẹlẹ́yà náà bàbá ni lọ ó jáde tẹ̀tẹ̀lé bàbá lójú rẹ̀ yìí ó ní wọn ọ̀há tó ìtúnlọ́dé wa báwọn. mo fẹ́ kẹ́ ẹ sọ mí di permanent housewife 24 hours in service bẹ́yàn kú lé wa mọ̀ fẹ́ lọ. kọ́ra ìfẹ́ débẹ̀ mọ́. kí ló mọ̀ wá sí ó ní mọ̀ bẹ́ẹ̀ lọ fún yìí. bàbá ní sẹ́ bó o ti fẹ́ nu ṣé wọ́n lọ fẹ́ bẹ́ẹ̀. níbo ti fẹ́ nu. accepted. Allah mo gbà bẹ́ẹ̀. ọ wọlé. bàbá làwọn gbà wọlé. ṣé ìwà Musa àti ẹ̀yin ọmọ bàbá wa tẹ̀ ń bẹ́yàn yín lónìí tẹ̀ ń rántí kí bàbá pọ́dún kan ẹni bá sọ yìí. ayé ń bá yín kà wọ́n sì ń sọ yín. wọ́n sì ń wo bí wọ́n gbà wọlé lára ọlọ́wọ́n ti fún wọn sí. wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ wá.
àmọ́ ń gbà tọ́lọ̀ ń ṣe dáadáa fún bàbá yìí tí ó fi hàn pé bàbá tó bí yẹn ni ọlọ́run ọwọ́ akọ yìí mà sí bàbá Musa ọwọ́ afọ àbúrò ẹlẹ̀ ilé bàbá rẹ̀ pé wọn ní kọ́ máa jẹ ìmáàmù ní ọlọ́run kọ́ yìí mà sí púpọ̀ Allahu Akbar ẹ̀mí ìran bàbá ní sẹ́mo ti bẹ́ẹ̀ nu accepted ó ti rí bẹ́ẹ̀ kí ni kejì ó ní ẹ bá ń wá ẹrú tí wọ́n máa tì sí tí wọ́n máa tì sọ́hún tí ìfín ní jáde bàbá làwọn ọmọ kéwìrè orí káyì wọ́n lọ lé wọn ẹrú tí wọ́n rà tí ó dé yẹn látara tèmi látara kìyàmà. Allah bàbá ní bisimilá bàbá bòde àwọn ọmọ kéwù tẹ̀lé bàbá ọdọjà ni wọ́n ti ń tẹrú wọ́n wá lé ẹrú lẹ̀ báyìí owó yìí báyìí ilé yóò tagun tó owó yìí báyìí yìí yóò tagun àárọ̀ ń bẹ ń bẹ abuké ń bẹ ń bẹ ọwọ́ àárí kan ọ̀dádúlọ̀ kan ọ̀tagun díẹ̀ eléyìí yàtọ̀ sáwọn ọ̀dà pẹ̀lú ìwà special ló jẹ́ kí. tálẹ́fẹ̀tẹ̀ rú yìí ètò ọ̀bájá ni ánẹkùnlá àwọn àlàfẹ́tà tẹ̀fẹ́rà ni ánẹkùnlá sẹ́ni kẹ́ ẹ̀ arọ yìí ọ̀yà ńlá yìí tó dúró yìí lọ. olùsí ló ń pè mí ní olóṣìbù jù sẹ́ẹ̀rọ̀ òun tẹ́ fi ra òun nìkan ìlọ́kọ̀ méjì ẹ̀ lẹ́ fi ra rọ yìí. Allah tí ẹ bá yẹ kémi kan ni mo ní n bá bò yín ni ibi tó yọpọ̀ ní. bàbá ní sẹ́kẹ̀ kírun ní mọ́sálásí ò kírun tó yálà ya àrùn rẹ̀ wò yálà ya àwẹ̀ sínú yálà ya náà fílànù sẹ́kọ̀ mọ́ sẹ́sì igi ìṣẹ̀lẹ̀ ń wò. igi wa ló dé tó fi ní mọ́ ni ṣé ń jalè péré kọjárí kí wàá ní sẹ́rẹ̀ ṣé máa ń ṣe jẹ̀gbọ̀n kọjárí. kí wá ní ìwà rẹ̀ wọ́n ní laysa lahu aibun illa annahu namamu faqat.